A kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Mo kí wa nínú ilé káàkiri àgbáńlá ayé níbikíbi tí ẹ bá ti ń wò mí. Tó bá jẹ́ àárọ̀ lẹ́wà, mo kí wa pé ẹ káàárọ̀. Tó bá jọ̀sán, mo kí yín pé ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, mo kí yín pé ẹ káalẹ́. Ojú tó ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tó ń gbọ́ mi, etí náà ò ní di. Gbòrògbòdò ayé kò ní lù fún wa jó. Wọn ò ní ti ẹ̀yìn gbérù wa. Àìsàn burúkú Ọlọ́run ní fi ṣe déédéé ara wa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò mí, nǹkan tí mo mú wá fún wa lénìí, òun náà ni àgbo ẹ̀jẹ̀ ríru tí àwọn olóyìnbó ń pè ní hypertension. Àgbo ẹ̀ ni mo mú wá fún wa ní èní. Mo dẹ̀ tún mú àgúnmu ẹ̀ náà wá tí àwa tí a bá ní tí a máa lò ó. Ó dára gan. Ó dára gan. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ewé pear, tá a mọ̀ sí avocado butter. Avocado butter, ewé pear. Ẹ jẹ́ ká lọ wá. Ẹ jẹ́ ká lọ wá àfòmọ́ obì. Àfòmọ́ obì. Ẹ jẹ́ ká lọ wá. Ewé pear, àfòmọ́ obì. Èyíkéyìí, ìbá jẹ́ bí àbàtà, kò bá jẹ́ obì gbàǹja, kó sá ti jẹ́ àfòmọ́ obì. Tó ti yé yín? Ewé pear ìyẹn avocado butter àti àfòmọ́ obì. Tó ti yé yín? Àti èso pear, èso avocado butter. Á gé kéékèèké. Tó ti yé yín? Òun là á fi tẹ́lẹ̀ pọ́ọ̀tù tí a fẹ́ fi ṣe àgbo yìí. Òun là á fi tẹ́lẹ̀. A wá kó ewé tó kù, a kó lé lórí. Ẹ jẹ́ ká sè é. Tá bá ti sè é, tó bá jiná, ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru, tí a mọ̀ sí hypertension, kó máa lo àgbo yìí. Tó bá ti máa ń lo àgbo yìí, a máa wá èso pear, á gé kéékèèké, á sá tí ó gbẹ. Fún ẹni tó ń lo àgbo yìí náà ni. Tó bá ti gbẹ, ẹ jẹ́ ká lọ̀ ọ́ kó dàbí powder, kó kúnná lúbúlúbú, ká fi àjọ̀ àbí aláṣẹ ká fi gbà á. Kẹ́ni yẹn máa fi èso yìí kó máa fi fọ́ ẹ̀kọ mu. Ẹ̀kọ gbígbóná ni kó máa fi pò mu. Lẹ́yìn tó bá lo àgbo yìí tán, ó tún máa lo àgúnmu yẹn náà sí i. Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu o. Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu. Ẹ má jẹ́ ká fi ṣeré, ẹ jẹ́ ká gbìyànjú, torí hypertension ìyẹn ẹ̀jẹ̀ ríru, àìsàn tí kò dáa lára ni. Àìsàn tí kò dáa ní ara ni. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ká ṣe. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ká ṣe. Ó dára gan ìyẹn fún ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru. Ọlọ́run á fún wa ní àlàáfíà. Àlàáfíà ara tó péye. Ọlọ́run á fún wa. A ní fi àìsàn lògbà. A ní fi òògùn, a ní fi lo ìgbà. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí channel mi. Orúkọ ìmọ̀mọ yín tí mo sọ̀rọ̀ náà ni Dr. Hafiz Abolade. Ire o.